A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mọdẹ̀. Ẹgbẹ́ olórin ní Nàìjíríà IPMAN ti kọrò ojú gidigidi sí àjọ agbóhùnsáfẹ́fẹ́ NBC lórí bí wọ́n ṣe gbégidí orin tí olórin tàkasúfèé Idris Abdulkareem gbé jáde tí àkọlé rẹ̀ ń jẹ́ Tell Your Papa. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò àná pẹ̀lú akọ̀ròyìn ní ààrẹ ẹgbẹ́ IPMAN Pretty Okafor ti tẹnumọ́ wípé ó ṣeéṣe kí ìgbésẹ̀ NBC yìí lẹ́yìn nítorí orin yìí ṣe àfihàn ìṣòro ọrọ̀ ajé orílẹ̀-èdè tí ọmọ Nàìjíríà ń là kọjá. Okafor ní àṣìṣe àkọ́kọ́ ni bí wọ́n ṣe gbégidínà orin yìí nítorí èyí ló máa túbọ̀ mú orin yìí tàn jáléjáko. Àwọn tí kò tíì gbọ́ nípa rẹ̀ tàbí tẹ́tí sí i yóò fẹ́ mọ ohun tí ó wà nínú rẹ̀. Ó ní orin yìí ti kan ìjọba léèwọ̀ níbì kan, ìdí nìyí tí wọ́n fi pàṣẹ kí wọ́n gbégi dí láìmọ̀ wípé àṣìṣe ni èyí láti ọ̀dọ̀ ìjọba àti NBC. Okafor ní IPMAN kò ní ìrànlọ́wọ́ kan tí wọ́n fẹ́ ṣe fún olórin yìí lọ́wọ́ yìí nítorí ó jẹ́ ọ̀rọ̀ tí ó ní agbára, àwọn sì gbọ́dọ̀ ṣọ́ra, ṣùgbọ́n àwọn kò lè máa wo bí ìyà ṣe ń jẹ ará ìlú. Báwo ni wọ́n ṣe fẹ́ tú ìlú ṣe? Àwọn kò lè díbọ́n bí ẹni nǹkan ò ṣẹlẹ̀. Òótọ́ ni orin yìí ń bá wa sọ, kò sí ohun tí ó ṣe orin. Àjọ NBC ni ó fòfin de àwọn iléeṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ orílẹ̀-èdè kí wọ́n má fi ààyè gba orin Abdulkareem. Nínú ìwé àkíyèsí memo tí wọ́n fi ránṣẹ́ ní ọjọ́ 9 oṣù kẹrin ọdún 2025 ní adarí ẹ̀ka fún àjọ NBC, Susan Obi, ti kéde kí wọ́n má fi ààyè gba orin Not to be Broadcast (NTBB) lábẹ́ òfin ilé-iṣẹ́ agbóhùnsáfẹ́fẹ́ NBC Code. Òfin yìí ní orin yìí kò bu iyì láti máa gbọ́ ní gbogbo iléeṣẹ́ ìròyìn nítorí kò pójú òṣùwọ̀n lábẹ́ òfin àjọ NBC. Ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ yìí ni wọ́n yọ̀ǹda orin kí Abdulkareem tó ṣàlàyé lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X wípé orin yìí ṣe àfihàn àwòrán ìṣòro tí ọmọ orílẹ̀-èdè ń kojú lójoojúmọ́. Èyí ń wáyé lẹ́yìn èsì Ṣèyí Tinubu ní ìpínlẹ̀ Adamawa níbi tí ó ti ṣe àpèjúwe bàbá rẹ̀ ní ààrẹ tí ó dára jùlọ nínú ìtàn Nàìjíríà, the greatest president in Nigeria's history. Nínú orin yìí ni olórin tàkasúfèé ti ní kí Ṣèyí Tinubu sọ fún bàbá rẹ̀ wípé ìlú le. Ó ní kí ó sọ fún bàbá rẹ̀ wípé àwọn èèyàn ń kú, kí ó sọ fún bàbá rẹ̀ wípé èyí ti kọjá jàgàjàgá. Abdulkareem tẹ̀síwájú wípé Ṣèyí báwo ni, mo búra wípé bàbá rẹ̀ ò gbìyànjú rárá, ìlérí òfìfo ti pọ̀ jù. Bá ọmọ orílẹ̀-èdè sọ fún bàbá rẹ̀ wípé àwọn ajínigbé ń pa ọmọ Nàìjíríà. Ṣèyí, gbìyànjú àti rìn lójú náà kí o mọ ohun tó ń ṣẹlẹ̀ lójú náà. Ọkọ̀ òfurufú tó fi ń ṣẹ̀ṣẹ̀ rìn ò jẹ́ kí o mọ ìṣòro ààbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àjọ Socio-Economic Rights and Accountability Project (SERAP) ti ké sí ìjọba àpapọ̀ kí wọ́n tètè gbẹ́sẹ̀ kúrò lórí àṣẹ tí wọ́n fi de orin Idris Abdulkareem tuntun Tell Your Papa. Nínú àtẹ̀jáde àná ni àjọ SERAP ti ṣe àpèjúwe ìgbésẹ̀ ìjọba ní ìtàpá sí àṣẹ tí olórin ní láti fi ẹ̀hónú rẹ̀ hàn. Bákan náà ni wọ́n ṣe ìkìlọ̀ lórí ìgbésẹ̀ òfin tí èyí lè yọrí sí bí wọn kò bá gbé ẹsẹ̀ kúrò lórí orin yìí láàrin wákàtí 48 (48 hours). Bákan náà ni àjọ Amnesty International Nigeria náà kan àjọ NBC lábùkù lórí bí ó ṣe gbẹ́sẹ̀ lé orin Abdulkareem Tell Your Papa. Wọ́n ṣe àpèjúwe rẹ̀ ní ìtàpá sí àṣẹ òmìnira ọ̀rọ̀. Wọ́n ní èyí jẹ́ àṣìlò agbára bí wọ́n ti rọ Ààrẹ Bọ́lá Tinubu kí ó tètè pàṣẹ fún NBC kí wọ́n gbẹ́sẹ̀ kúrò lórí orin. Wọ́n ní nítorí orin yìí bu ẹnu àtẹ́ lu àwọn tí ó wà ní ipò agbára kò túmọ̀ sí wípé kí wọ́n gbẹ́sẹ̀ lé e. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Onímọ̀ ẹ̀sìn Islam àti alága ìgbìmọ̀ Ulama Dókítà Ibrahim Jalingo ti bu ọwọ́ lu ìdájọ́ ikú fún Mùsùlùmí òdodo tí ó bá padà kéde wípé òun kò ṣe ẹ̀sìn Islam mọ́. Nínú àfihàn tí ó fi sí orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ Facebook lánàá ni Jalingo ti sọ gbangba tí ó sì gbè lẹ́yìn Hadith tí ó ṣe ìdájọ́ ikú fún ẹni ṣe ẹ̀sìn tàbí bu ẹnu àtẹ́ lu ẹ̀sìn Islam. Ó ní
Onímọ̀ ìsìn yìí sọ ọ̀rọ̀ wọ̀nyí láti fi fèsì sí ìbéèrè lórí bí Hadith ṣe fẹsẹ̀ múlẹ̀ sí tí àwọn kan ní ó ṣe lòdì sí Kùránì. Hadith jẹ́ àlàyé lórí ọ̀rọ̀, ìṣe, ìgbésẹ̀ àti ìbuwọ́lù òjíṣẹ́ Muhammad kí àlàáfíà máa bá a gbé. Ó jẹ́ kókó ìgbésẹ̀ láti tọ́ Mùsùlùmí sọ́nà tí ó ṣe ìkejì Kùránì. Jalingo ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìgbésẹ̀ tí ó ṣe àpèjúwe rẹ̀ ní àgbélẹ̀rọ pẹ̀lú ìgbìyànjú láti fi tako ìwúlò Hadith. Ó ní òun ṣe alábàápàdé àgbélẹ̀rọ tí àwọn kan ní ó tako Kùránì, ṣùgbọ́n Ọlọ́run fún òun ní àǹfààní àti tú àṣírí àìmọ̀kan wọn fáráyé rí. Lẹ́yìn-ò-rẹyìn, lára àwọn tí ó fèsì lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ gbóríyìn fún Jalingo lórí bí ó ṣe gbè lẹ́yìn Islam, ṣùgbọ́n àwọn kan kọrò ojú sí ọ̀rọ̀ yìí pátápátá bí wọ́n ti ní èyí léwu, ó sì lè dá wàhálà sílẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ààrẹ ilé-ìgbìmọ̀ Godswill Akpabio ti kọ ìwé ẹ̀dùn ọkàn pẹtíṣọ̀nù ránṣẹ́ sí ọ̀gá ọlọ́pàá yányán IGP Káyọ̀dé Ẹgbẹ́tókun láti béèrè fún ìwádìí àti ìṣẹ́jọ́ lórí aṣòfin gbùngbùn Kogi tí wọ́n ní kí ó lọ rọ́ọ̀kúnlé Natasha Akpoti-Uduaghan lórí ẹ̀sùn ìgbìyànjú àtipá tí ó fi kàn án. Ẹ̀dà ìwé ẹ̀dùn ọkàn yìí ni wọ́n ti fi ránṣẹ́ sí agbẹjọ́rò fún ìjọba àpapọ̀ àti mínísítà fún ẹ̀ka ìdájọ́ Lateef Fagbemi. Nínú ìwé yìí ni Akpabio ti ṣe àpèjúwe ẹ̀sùn Akpoti-Uduaghan ní òpùrọ́ pẹ̀lú ìgbìyànjú àti bà á lórúkọ jẹ́ tí ó sì tún fi ẹ̀mí rẹ̀ wéwu. Akpabio kọ ẹ̀sùn yìí bí ó ti ní ó lọ́wọ́ kan òṣèlú nínú, kò lẹ́sẹ̀ ńlẹ̀. Ó ní ẹ̀sùn tí wọ́n ti fọ́n rere rẹ̀ káàkiri orí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ ni wọn kò ṣe ìwádìí rẹ̀ tàbí fi ẹ̀rí gbè lẹ́sẹ̀, ṣùgbọ́n tí wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ fi dá ìjà òṣèlú sílẹ̀ àti ìbanilórúkọjẹ́. Akpabio wá rọ iléeṣẹ́ ọlọ́pàá kí wọ́n mójútó ẹ̀sùn yìí ní kíákíá nítorí irúfẹ́ ẹ̀sùn báyìí láti ọ̀dọ̀ ìlúmọ̀ọ́ká lè dá rògbòdìyàn sílẹ̀, pàápàá jùlọ láàrin ìṣèjọba tiwantiwa. Bí a kò bá gbàgbé wípé níbi Akpoti-Uduaghan ti ń bá àwọn alátìlẹyìn rẹ̀ sọ̀rọ̀ ní ọjọ́ 1 oṣù Kẹrin ní ìlú rẹ̀ ni ó ti fi ẹ̀sùn kan Akpabio wípé ó pàṣẹ fún gómìnà àná fún ìpínlẹ̀ Kogi Yahaya Bello àti gómìnà ìpínlẹ̀ Kogi Usman Ododo kí wọ́n ṣekú pa á ní ìpínlẹ̀ Kogi. Ó ní wọ́n fẹ́ fi èyí díbọ́n bí ẹni wípé àwọn ará constituency rẹ̀ ni ó lọ́wọ́ nínú ikú rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Pẹ̀lú ìgbésẹ̀ láti yanjú ìṣòro ààbò ní ìpínlẹ̀ Zamfara, àwọn ẹgbẹ́ kan tí wọ́n pe ara wọn ní Northern Citizens Alliance for Justice (NCAJ) ti ké sí Ààrẹ Tinubu kí ó tètè kéde ìlú òfararọ ní ìpínlẹ̀ Zamfara. Ẹgbẹ́ yìí ṣe àwáwí ìtàpá sí òfin àti àìlágbára ìjọba ìpínlẹ̀ láti gbógun ti ìwà dàlúrú. Nínú àtẹ̀jáde òní ní ìlú Kaduna ni ààrẹ ẹgbẹ́ Mallam Kabir Sani Bako ti ní kò sí ojútùú gidi tí wọ́n lè ní àyàfi bí wọ́n bá gba agbára lọ́wọ́ àwọn àgbà òṣèlú tí wọ́n rí jẹ nídìí màdàrú. Wọ́n ní ohun tí àwọn ń kojú ní ìpínlẹ̀ Zamfara kì í ṣe ìjọba ṣùgbọ́n àìmọṣẹ́ ẹni níṣẹ́ láti ọ̀dọ̀ àwọn tí wọ́n yàn sípò láti ṣàmójútó ìpínlẹ̀. Wọ́n ní ìpínlẹ̀ kò ní ilé ìgbìmọ̀ tó ń ṣiṣẹ́ déédéé, òṣèlú kankan ò lè dáwọ́ fàákájà dúró tàbí ìwakùsà lọ́nà àìtọ́ dúró. Èyí ti kúrò ní iṣẹ́ òṣèlú, ó ti di ìṣelòdì sí ará ìlú. Ẹgbẹ́ yìí ṣe àpèjúwe ipò ààbò Zamfara ní ogun tó ń jà díẹ̀díẹ̀ láì kíyèsára. Bako ní ìṣòro yìí burú débi wípé àwọn ará ìlú ń san owó fún àwọn adàlúrú kí wọ́n tó lè dáko tàbí rin ìrìn àjò, tí àwọn alágbára ìlú sì ń yan fandafanda nídìí òṣèlú. Ní àwọn ìlú bíi Zurmi, Shinkafi, Arika àti Bukiyam ni ará ìlú ò ti ní àǹfààní àti re ilé ìwé, ọjà tàbí sùn pẹ̀lú ojú méjèèjì ní dídì. Bí wọ́n ṣe ń jí àwọn obìnrin gbé ni wọ́n ń kó àwọn ọmọdé wọn wọ iṣẹ́ ajínigbé tí gbogbo ìlú ń wá ọ̀nà àti rí owó ìyọ̀ǹda san, ṣùgbọ́n tí ìjọba kò rí nǹkan ṣe sí i ju kí wọ́n
máa wòran tàbí wá ẹni di ẹ̀bi rù. Aṣòfin 10 ni wọ́n ti jáwé gbélé-ẹ̀ fún látàrí wípé wọ́n sọ̀rọ̀ tako ìṣòro ààbò ìpínlẹ̀. Olúkálùkù ń ṣèjọba ara rẹ̀ láì tẹ̀lé òfin ìjọba tiwantiwa. Àsìkò ti tó fún Ààrẹ Bọ́lá Tinubu kí ó bá wọn dá sí ìṣèjọba ìpínlẹ̀ Zamfara, kì í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹnu tàbí ọwọ́ yẹpẹrẹ ṣùgbọ́n pẹ̀lú òfin tipátipá (constitutional force). Kí ó kéde ìlú òfararọ kí ó sì yan ẹni dá dúró láti ṣe alákòóso. Wọ́n tẹnumọ́ wípé bí ìgbésẹ̀ yìí kò bá tètè wáyé, ó léwu nítorí àwọn adàlúrú yóò gbàjọba pátápátá kí orílẹ̀-èdè má wò wọ́n níran. Àìmọye ẹ̀mí ló ń ṣòfò lójoojúmọ́. Ẹgbẹ́ yìí ní àwọn yóò fi àlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ránṣẹ́ sí Ilé Ìgbìmọ̀ Ìjọba Àpapọ̀ àti National Security Adviser láti fi gbé ìbéèrè wọn nídìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn agbébọn ní orílẹ̀-èdè South Africa ti jí míṣọ́nárì kan láti ilẹ̀ United States níbi ó ti ń wàásù gbé bí àwọn akẹgbẹ́ rẹ̀ àti iléeṣẹ́ ọlọ́pàá ṣe jábọ̀. Pásítọ̀ George Sullivan ni wọ́n jí gbé ní alẹ́ Ọjọ́bọ̀ ní Fellowship Baptist Church ní Motherwell ní ẹ̀yìn Coastal City ti Caribbean ní ọ̀nà tí ó jọ bí èyí tí wọ́n fẹ́ fi gba owó ìdásílẹ̀, gẹ́gẹ́ bí akẹgbẹ́ rẹ̀ kan ṣe sọ fún iléeṣẹ́ ìròyìn AFP. Ìjínigbé àti àwọn ìwà ọ̀daràn mìíràn ń lékún sí i láti ọdún díẹ̀ sẹ́yìn pẹ̀lú èròǹgbà àti rí owó gọbọi gbà. Ìròyìn jábọ̀ wípé bí ìwàásù ṣe ń lọ lọ́wọ́ ni àwọn afurasí ajínigbé ọkùnrin 4 tí wọ́n dìhámọ́ra ogun pẹ̀lú ìbòjú máàsì ya wọ ilé ìjọsìn. Wọ́n jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 2 gbé kí wọ́n tó jí pásítọ̀ ẹni ọdún 45 45 yìí gbé sálọ níṣẹ́jú ìyàwó àti ọmọ rẹ̀ 6. Wọ́n ní àwọn wọ̀nyí mọ orúkọ rẹ̀. Pẹ̀lú ìbọn tí wọ́n nà sí i ni wọ́n fi tipátipá mú wọ inú ọkọ̀ rẹ̀. Kìlómítà 1.5 sí ilé ìjọsìn ni wọ́n ti rí ọkọ̀ yìí padà níbi tí wọ́n wà á kalẹ̀ sí. Oṣù kọkànlá ọdún 2018 ni Sullivan dé sí South Africa pẹ̀lú ẹbí rẹ̀ láti Tennessee. Àkọọ́lẹ̀ ṣe àfihàn wípé ìṣẹ̀lẹ̀ ajínigbé wáyé ní ìgbà 17,000 láàrin ọdún 2023 sí 2024, àlékún ìdá 11% 11% sí ti ọdún ìṣíwájú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.